àti dídá ìwọ̀n àdádálẹ̀ táwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn fi ṣe ìrújú sínú ẹ̀sìn Islam. ìdí eléyìí làsọ yóò fi wá lórí rẹ̀. wíwá sí ìta gbangba àṣekágbá Al-Muhaddith Muhammad Ali Jabata òdodo pé méjì àsúnà. wọ́n àti eléyìí tọ́lọ́dọọdún ni ọdọọdún yóò tún wáyé ní Jabata Compa area Makana Ìlọrin nípínlẹ̀ Kwara. àsúnà wàlbídà ní tọ́pìkì wà sínú on the 19 March Sunday ìjọ Ahad tó ṣe déédéé oṣù ojú ọ̀run 1444 AA nínú oṣù Ṣàbán tá a wà nù rẹ̀ yìí. wọ́n àti iná bẹ̀rẹ̀ déédéé aago 10 àárọ̀. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lápè fẹ́kúrẹ́rì àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 08080207060 àbí 08137236604 àti 08061509038. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé àdínú ànàfíà ẹ bàtàlá ìwà gbogbo ènìyàn lápè. a ó máa retí yín o. حدثنا يحيى بن بكير حدثنا يعقوب بن عبد الرحمن عن أبي حازم قال سمعت سهل بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول أنا فرطكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا لا يرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم. قال أبو حازم فسمعني النعمان بن أبي عياش وأنا أحدثهم هذا فقال هكذا سمعت سهلا؟ فقلت نعم. قال وأنا أشهد على أبي سعيد الخدري لسمعته يزيد فيه. قال إنهم مني فيقال إنك لا تدري ما بدلوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. إليني تواتي عن شيخنا المحدث محمد بن علي جبتا تنبا مواني البركة FM 89.9 نفع لني نفع السنة والبدعة. نسأل الله عز وجل أن ينفع بها الإسلام والمسلمين. والآن مع المادة المذكورة. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد يا مايا والإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. kakari ló jẹ́ èsì. So ní ilé nǹkan èyí ni àkíyèsí wa lákọ̀ọ́kọ́ níbi eléyìí náà. Ẹ wá rí ẹlẹ́kẹta tí mo kàn fẹ́ yẹn níbi ìgbà yìí tí màá lọ yẹn yòókù insha Allah tábà pàdé ní ọ̀la ní Jabata insha Allah bàbá ìpàdé níbẹ̀ a máa ṣàlàyé yòókù insha Allah náà ni a ti mú àsúnná wal bid'ah. Ṣé rí bí nígbà táwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ṣé ìsìláàmù ni súnà àbí súnà ni ìsìláàmù? Ẹ má jẹ́ ó yà ẹlẹ́nu o, wàláhì lórí pé tó ń búra ìsìláàmù ni súnà, súnà náà ni ìsìláàmù. Ọ̀kan ò lè dúró láìsí kan.
bẹ́ẹ̀ tó dáàmà báwọn kankan ṣe yé àwọn èèyàn báyìí o. Ààrẹ ni tó ní rárá súnà yàtọ̀ sí Islam. Ààrẹ ni tó subhanallah. Àwọn á ní kí ni àlù súnà fi yàtọ̀ sí àwọn Mùsùlùmí. Ó ní tẹ́ bá lọ sọ́jà subhanallah. Ra àwọn èèyàn lọ́jà ní sùnmẹ́pọ̀ rẹpẹtẹ báwọn. Ṣé ẹ̀rọ báwọn èyí ò ní sùn? Wọ́n yé ṣe súnà Mùsùlùmí ni wọ́n ẹ̀dá àpẹẹrù kan. Allahu akbar. Kí la fi dá wọn mọ̀? Allahu akbar. Ṣé ìkílẹ̀ ìbílá ká àwọn èèyàn ṣe bí sinmi? Al-Islam huwa sunnah, as-sunnah hiya al-Islam. So nǹkan tó fà á ni pé èmi nìkan kọ́ mo sọ bẹ́ẹ̀. Ìwọ náà bá ti ṣe súnnà èsè Mùsùlùmí o. Wà á ń tara rẹ ni. Ẹ má ìjà tàn yín. Ṣé gbogbo èyí tẹ̀ ń lẹ́yìn fáwọn mọ̀túmọ̀ tẹ̀ ń sọ? Ìjọ ti ń sìn. Èmi ó ṣàlàyé fún yín dẹ́gbẹ̀ẹ́ mọ̀ kan tí mò ń sọ fún yín dáadáa. Ìjọ ti ń sìn tẹ́ fi mọ̀ pé kí náà pè bẹ́ẹ̀. Tí ìgbà wá ṣàlàyé fún ọ tán, pàdé èmi ń jàbàtà láti pé kí n fẹ́ ní ojú fún ẹ ọba àmọ́kátà ń sọ, ọba àmọ́kátà ń pè ní súnà, kí náà ń pè ní Islam. Torí ọba àlèmọ́ tó wọ́n, àwẹ̀ ní ń bọ̀ wáyé, kọ ọba àrùn bọ́ sí ìjọ ara rẹ̀. Ṣé ò sọ́ọ́lì Fawzan, oníkà kan ló sọ bẹ́ẹ̀. Ìmáàmù Al-Barbahari, rahimahullah, ó sọ mi síra rẹ̀, súnà, àsúnà. Ó ní àsúnà هي الإسلام والإسلام اعلموا أن الإسلام والسنة هي الإسلام. إسلام السنة سنة الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر. أقول للدولة يسكن شاكبابا يعني تون صبعني كي شيخ صالح فوزان حفظه الله àwọn ọ̀láàmà àwọn àfà ńláńlá nù ní wá ń sọ nípa pé ṣàrò súnnà ibi ṣàrò súnnà tó ṣe tí ń sọ mẹ́ ní ṣàrò sọ́rọ̀ Fawzan ní ó ṣe àlẹ́kọ́ọ̀tì lórí tíra tí mo rí ṣàrò sọ́rọ̀ Fawzan wọ́n sọ pé qawluhu as-sunnah hiya al-Islam. Barbahari rahimahullah tó sọ pé súnnà náà ní Islam la farqa baynahuma kò sí àtọ̀ láàrin àwọn méjèèjì. إذا فسرنا السنة بطريقة تبالو تما سنة ني أنا كان النبي وأنا كافر النبي أو أنا كافر النبي أو أنا كان النبي صلى الله عليه وسلم كافر النبي تبع تما ربه ولا فرق بينها وبين الإسلام. بولو إسلام لدني بولو سنة لدني إذا كنت تقولني با إيش سيرا إيش يقولي طريقة نواتنا من فلو سنة بيباي كطريقني أواني ولا يقوم أحدهما إلا بالآخر. أقول للدولة السكة لا شيء فلان حفظه الله ولا يقوم الإسلام إلا بسنة. الإسلام ولذا يقال السنة ولا تقوم السنة إلا بالإسلام. سنة والدعاء بالإسلام. فالذي يدعي الإسلام إن كان بانقف مرة إسلام مرة ولا يعمل بالسنة جو السنة أي طريقة الرسول جو ولونا تان النبي تافران النبي وننتبه ليس بمسلم شيخ فلان نالك ليس مسلمين لون توميه والذي يعلم السنة كان تعلم ما سنة ولا يسلم لله سبق بفقه الله ليس بمسلم كيس مسلمين وإن عرف السنة قباع السنة ولا بد من الجمع بينهما kò sí kí ọmọ jàmáà méjèèjì. Ṣọ́gbà tí ṣé Fawzan sọ báyìí níbi tírà yìí náà ó ti wá ṣàlàyé fún ọ níbẹ̀rẹ̀ tó wá pé nǹkan tẹ̀ nǹkan ó yé yìí ni. Káyọ̀sẹ̀ wa máa sọ pé ńgbà náà ń kọ ṣé Fawzan nǹkan àti ká gbọ́rọ̀ rẹ̀ síbòmí pé nǹkan tó gbà lérò kan nǹkan tó gbà lérò ó ní irú tó bá lọ jẹ́rú ẹni tí ó wà lágége yẹn tó wá pé irú rẹ̀ dání òun ni ọ̀rọ̀ sọ̀tánù ṣé Fawzan ń bá wí. Kí ló dé tó ọmọ iye ọ̀rọ̀ àfáà sálà ìwọ́n mú tiẹ̀ wá ni ìwọ́n mú tiẹ̀ wá pé ìtí ṣé sọ̀rọ̀ sáyẹn o kò lẹ́rìí ìwọ́n wàá mú tiẹ̀ wá tó bá mú tiẹ̀ wá wàá fẹ̀rí fún bá ṣe ń ṣe lò kéde wá kẹ́kọ̀ọ́ dé mọ ọ̀rọ̀ àfáà tó sọ ó mẹ́rin ẹ̀rí wà fún èmi ò bọ mẹ́rin wá lórí ẹ̀ ìwọ́n lọ́wọ́ mẹ́rin wá kéde wọ́n á gbọ́rọ̀ rẹ̀ síbi tí ò sọ lọ. Mo lọ ń gbọ́rọ̀ lọ mọ́ gbọ́rọ̀ lọ kankan ìjọ ṣe ìtòsọ yẹn right ìtòsọ yẹn ó right ó sì ní ẹ̀rí lọ́wọ́ níbi tí àti mo gbé dání tí mo sọ fún ẹ̀ yìí ó ní ìṣàrò sùnná al-muradu bis-sunnah ay tariqatu ar-rasul laysa al-muradu biha al-ma'na al-mustalah
alẹ́ yìí indal muhaddisin èyí tó rú yín lójú láyé yín nìyẹn kódà mọ̀ tí mọ̀ bàbá gbọ́ yẹra kò sẹ́nìkan tó gbọ́ yín ní gbogbo yín sọ gbogbo yín tẹ̀sán ń pa ní sẹ́wọ̀n sọ́nà gbogbo yín ni màá bá yín yẹ gbogbo ọ̀rọ̀ yẹn fún yín ní ọ̀la ilé ònìkó ni ṣéwù ni èyí tó mìíní táwọn mìíní pẹ̀lú súnà òun ni tọ̀ríkọ̀tù rọ̀súùl ojú ọ̀nà ànẹ́bí sallallahu alaihi wasallam yàní tán tàbí rán ànẹ́bí ojú ọ̀nà tàbí rán pé pèpè lọ síbẹ̀ òun ló mìíní ó ní kì í ṣe wípé ìtumọ̀ ìtómìnì tó wà lọ́dọ̀ àwọn aládìsí súnà yẹn kọ́ ló mìíní kì í ṣe súnà yẹn ló mìíní tí ó yẹ pé ìdí mẹ́rin àwọn aládìsí ni pé ìdá tábàtà nàbí أنه ما ثبت عن النبي من قول أو فعل أو تقرير سو جيسي كذا نبي واتسو إذا نبي أسي إذا ما تلقى ونقولوا مين نياي جو جيسي وإنما المراد ما هو أهم من ذلك إنتو مين بياليرو جيلو وهو طريقة الرسول وجون كان النبي صلى الله عليه وسلم هو الذي يتم في فلسفه وطريقة أصحابه حتى وجون وصحابيه وطريقة السلف الصالح وجون وصحابيه النبي وجون تاويني هذه هي السنة المعصورة هم كان سنة تعميم سواء في الاعتقاد وواجه في الناس يوكني ناس كدني أو العبادة أو السن في الفقه أو الفقه في الأدب في الآداب أو الأخلاق كل هذا يسمى بالسنة من حيث العموم يمكن سنة يو طريقة الرسول وننقل به ló fi jẹ́ sí pé ṣé ìwà tó sọ̀rọ̀ kan náà tí ìbá ṣe fẹ́ Yorùbá gbàgbọ́ yìí ṣé òbòzá ni ó tún wá sọ fún yín kó bá yé yín ó ní al-awahid àwọn alákọ̀ọ́kọ́ mùsùlùmọ́nà kutubul aqida as-sunnah sọ̀gbọ́n wọn máa ń pe tí àkídà ní sunna tó jẹ́ èsì nítorí hádà kìtà ó ní bẹ́ẹ̀ ni tí àṣàrò sunna ti Barbahari ọ̀pẹ́ sunna wípé látòkèdélẹ̀ ò lè rí àkàmù kankan bẹ́ẹ̀ ẹnu àkàmù mi tó bá rí nípa mọ́sọ̀lù kò fẹ́ àbí múta àbí nǹkan mi kọ̀ọ̀kan tó bá rí ó ti kì í sínú àkídà àwọn ẹnìkan ni ó wá fi ọlọ́dà lé wọn lérí bí èsì bẹ́ẹ̀ látòkè délẹ̀ sí àkídà ní gbogbo àkídà ní sọ ó ti sọ ní kìtàbù sunna ṣé ó ti ṣàlàyé òun lè yí ọ̀rọ̀ tó sì kankan bẹ́ẹ̀ náà ni àsúnnà ní Imam Ahmad Imam Ahmad náà ṣe tíra ó pè sunna tó bá lọ wo tíra rẹ̀ láti bẹ̀rẹ̀ dókè láti bẹ̀rẹ̀ dé parí àkídà ni kò sí àkàmù bẹ́ẹ̀ wọ́n máa yẹ ẹgbọ́n kan yìí àsúnnà ní Ibn Abdullah ibn Imam Ahmad ó ṣe kìtàbù sunna tó bá lọ wo látòkè délẹ̀ ó lè rí àkàmù bẹ́ẹ̀ àyíkí ní ṣe yí báyìí ó lè jẹ́ àsúnnà ní Aslam náà ni wọ́n bá lọ ọ̀rọ̀ ìmọ̀kùnlá tó bá lọ wo tíra rẹ̀ látòkè délẹ̀ ó lè rí àkàmù bẹ́ẹ̀ sharh usul i'tiqad ahli sunnah wal jama'ah nílẹ̀ àdìkáyì ọ̀tíbà òun náà sì tíra bẹ́ẹ̀. Níbi sọ fún ẹ pé nǹkan máa ń pè é nígbà ẹ̀nu ìwádìí súnnà tó àwọn àkídà ní kíní yóò kó dání tó ẹlẹ́ẹ̀kejì dókítà mi kì í tún yan fún ọ ibi tó máa mẹ́rin wá ọ máa mẹ́rin wá fún ọ àwọn kì í tún máa tún yan fún ọ kó bá yé yín tó rọ́tọ̀ ní tí wọ́n ń wí ọ̀tọ̀ ní tẹ̀ ń tú gbogbo yín ló sọ gbogbo yín kò ṣe ìta ní kò ṣe ń bẹ̀ ìrúbù ìròyìn yín tó ní ìdábà lọ wò ó tù á rí i pé níbi ìbàyí náà yóò jẹ́ á rí i pé tàbá lọ wò ó sí á rí i pé súnà gbà tí a bá lọ wo Hafiz bin Rajab àfa ńláńlá رحمه الله قل السنة هي طريقة المسلوكة وجونا تنقسم وجونا تعتنى النبي ويشمل ذلك التمسك بما كان عليه هو وخلفائه قلني يوعى ما قلوا تتي النبي تعتنى وأن إليه يوكوجو بابا سنة تعوينه وخلفائه الراشدون أنت عما خلفائه تمام ليه تو ومن الاعتقادات وبعد كده والأعمال أتعون كثير من السنسة والأقوال أدنى سنبنا هذه هي سنة الكاملة وهي سنة في فلهذا كان السلف قديما أما سلف قديما لا يطلقون اسم السنة وعليه لو سنة كان إلا على ما يشمل ذلك كله أفين تبقى كان ولا وانلو في السنة سأتي لبعي نتو ìwọ́n tó wá sọ pé tẹ́ wá rò pé báyà Barbahari mọ́ Barbahari ló tẹ̀ sọ pé al-Islam wa sunnah òǹkọ́ lákọ̀ọ́kọ́ ó
ó ti wà pẹ́ títí tí bẹ́ẹ̀ tó máa lo súnà fún kíni fún tíra àkídà tó bá dé súnà tíra àkídà tó pé náà láti rà nẹ́bí tó ti ń sìn òun ni kákọ́ lọ́wọ́ ti ṣẹ́kù yìí náà ó yẹ sí láàrin tó lo súnà sí kó bá lé yé inú sọ̀rọ̀ yára mọ̀nà òye náà ráyè màkùnlá tó tábì dáa ni ó ní àsúnà àṣàrà súnà tẹ́rì mẹ́wàá ni mo wá wo gbogbo tó fẹ́ kà fún mi tó fẹ́ kà mẹ́wàá yìí kò lè rí àgámù kankan bẹ́ẹ̀ àwọn àpò ẹ̀gbọ́n tí yóò ṣe é sìn ìsìnbáàtò ní kọ́dọ̀ kọ fi kọ́dàrú nílẹ̀ bó ṣe yẹ kọ gbà ń kọ́dàrú bó ṣe yẹ sákìdá ní àbí sákìdá ní tẹ̀kídìmù àbí Bakr wa Umar Abubakar òun ní àlífà lábàkọ́ rẹ̀bí aláhàn Umar ló tẹ̀lé kẹ́ẹ̀tì síwájú bá àkìdá ní àbí sákìdá ní wàlá haud àbàtà sọ́dé omi àbàtà tí àwọn oníbídíò nínú tánibí oníṣùpẹ̀mọ̀ tí ó lè ọ̀dànù tí à nínú sọ́dé àbàtà yẹn náà àkìdá ní ọ̀ṣàfà ìpẹ̀ká náà bí ó ṣe ànábì tí ó sì pé kò ní sípẹ̀ kèbìrí kò ní sípẹ̀ ẹlẹ́bọ ẹnìkan náà lẹ́lẹ́bọ tí ó sípẹ̀ òun náà ní àmúhù àbòtọ́lì ọ̀rọ̀ ní gbogbo ìṣẹ́fẹ́ sípẹ̀ rẹ̀ ni pé yóò ní inú náà sàgbà ní wà láàrin kò ní jáde ló jẹ́ nísìn tọ̀ òbíra wàlmìzán tó súnmọ́ ní àkídà ní gbogbo ẹ̀ wàsírọ́ọ̀d nǹkan kọjá ní òkè àsírọ́ọ̀d wàlì ìmánu qawlu wa amal gbólóhùn ìmán gbólóhùn àti fẹ́ni ibi ìbáyìí náà àgbọ̀rọ̀ sàlàyé kan bẹ́ẹ̀. so ẹni tó gbà pé iṣẹ́ òsínú imán àwọn mọ̀rùjíà ni ẹlẹ́gbẹ́ kan làwọn náà ó pósìtì àwọn Khawarij gbogbo àwọn ọmọ tí ìpè yẹn kékeré mọ̀rùjíà ni wọ́n gbogbo àwọn ọmọ onírúurú mọ̀rùjíà ni wọ́n gbogbo àwọn ọmọ mọ̀mọ̀yẹ̀hún nìyẹn mọ̀rùjíà ni wọ́n gbogbo wọn apáta pé kò sí kékeré àdúgbò yẹn kékeré ló jẹ́ nísìn so àwọn mọ̀rùjíà ni gbogbo wọn apáta ló jẹ́ nísìn wọ́n lè máa sọ lẹ́nu al-iman qawlu amal ṣùgbọ́n pírátìsì wọn tó ń já sínú ìjọ ti ẹni sí so a máa wájú ọkànyẹ káàkiri àwọn mùrùjíà náà ni so mùrùjíà yìí wá ní tó bá ti fẹ́ dá mùrùjíà mà yóò yọ iṣẹ́ kò nínú ìmán àkọ́kọ́ nù ó tún wá ní yóò tún wá gbà pé al-iman la yazidu wa la yanqus kìí lékún kìí dínkù èyí tó wá yà mí lẹ́nu èyí ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá ní Imam Malik rahimahullah murji ni Allahu akbar kó wà náà murjiya ṣe ti rí pé àgbàgbọ́ àwọn yìí murji kọ́ ni Imam Malik Allahu akbar àwọn tó jẹ́ Malikiya àwọn ni murjiya àwọn Malikiya ni murjiya àwọn Shafi'iyya àwọn ni murjiya àwọn Hanabila àwọn ni murjiya àwọn Hanafiya àwọn ni murjiya Imam Malik rahimahullah salafiyun sunniyun salafi ni sunni ni kìí ṣe murjiya rárá àtọ́ ó ló sọ pé gbà náà kọ ìmánì máa ń lékún àmọ́ kìí dínkù Allah Imam Malik tó sọ bẹ́ẹ̀ irọ́ ni ó láàlà sí Abu Hanifa náà Malik láàlà sí Abu Hanifa tó sọ̀rọ̀ ìjà ó láàlà sí ẹjọ́ tó kó sí Khawarij náà Malik rahimahullah ó láàlà sí ẹ̀gàn ó sọ̀rọ̀ lé kitabu sunnah ó rí ọ̀rọ̀ Imam Malik lórí ẹ̀ so kí ló rí tẹ́lẹ̀ máa mọ́ ọ̀rọ̀ Malikiya tẹ́ máa lọ fi ti Imam Malik abadan Imam Malik wallahi sunniyun salafiyun ni kí o sí nínú murji'a rárá kọ́ lọ tó ọ̀rọ̀ ẹ̀ ṣe yóò jára kọ́ Imam Shafi'i ẹ̀yìn àwọn Malikiya àwọn náà sọ pé al-iman la yazidu wa la yanqus pé kìí dínkù kìí lékún kìí sì dínkù àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn Malikiya ni àwọn náà sọ bẹ́ẹ̀ ló jẹ́ èdè àwọn Shafi'iyya àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn náà murji'a ni wọ́n ló tọ́ àmọ́ Imam Shafi'i rahimahullah wallahi salafiyyun ni sunniyun ni so ń délé nǹkan ẹ má máa da ọ̀rọ̀ papọ̀ mọ́ ìlú jẹ́ǹsì ẹ má máa da kíni papọ̀ tọ́ Imam Ahmad rahimahullah ní salafiyyun sunniyun ó ní Imam Ahmad ṣùgbọ́n àwọn Hanabila àwọn àyẹ̀ni murji'a min babil iman àwọn ni murji'a min babil iman àwọn gbà pé al-iman la yazidu wa la yanqus àwọn gbà bẹ́ẹ̀ tí ó ń jẹ́lé ọ̀kan nù ṣe wá rí Abu Hanifa ń tiẹ̀ tọ̀ òun ló ní problem àti Abu Hanifa gan fúnra rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló jẹ́ tán pé ní Hanafiya gbogbo wọn murji'a ni wọn oye ẹ̀sẹ̀ Abu Hanifa sọ lóòótọ́ nílẹ̀ lè kitabu sunnah Abdullah ibn Imam Ahmad lọ wo ń bẹ ẹ bá ń bẹ ó ní ìmánu Iblis máa ìmánu Abi Bakr sawa ìmánu Abubakar pẹ̀lú ìmánu Iblis ó ní dédé
kan náà ni Abu Hanifa sọ ọ̀rọ̀ yìí ní bẹ́ẹ̀ ó sì pè pé kọ̀ọ̀rìjì tó ní Abu Hanifa ó máa ń jáde lórí aláṣẹ tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn afásálà kò tán bá a lò gbà náà pé bẹ́ẹ̀ o wọ́n láàlà ṣe rẹ̀ gan àwọn tó tún wá jẹ́ pé tó tún súnmọ́ nígbà gbogbo wọn ni ó dákọ́ mẹ́ o kọ́lá ṣé o mú pé ìṣètìlá kan ló ti sọ yìí bá ó kó gbogbo ọ̀rọ̀ Abu Hanifa wá síbẹ̀ àtàwọn àdìsí tó rọ́ọ̀dà tí ó gbà wọlé tó pọ̀ sóyún lélẹ ìwọ ni mùrùjíà lóòótọ́ bá tẹsán fóun ni mùrùjíìsì tó sì láwọn ọjọmọ yẹn náà mùrùjíà ni àgbà ṣùgbọ́n máa ń Málíkì rárá o bẹ́ẹ̀ náà kọlá tó ní Albani náà ṣé Albani rọyìn màkùnrin náà ṣe mùrùjí yòòyè sábàrà àwa líle ó lọ sí tíra jàgbàgbà kan tó pè ní sọ ìlàtọ ìrùjíà ilé ojú èsì tó lọ tì í bọ mùrùjíà nítorí pé ó pe tárìkù sọlá ti ń kọ kì í ṣe káfíìn wọn bá kàn lọ tì í bọ mùrùjíà ṣé bá ṣe ń mú ìrún ọ̀dáadáa tó wá níbẹ̀ ní lóòótọ́ náà Málíkì òun náà gbà rẹ̀ àkùnlá òun náà gbà pé tárìkù sọlá ti ṣe kékeré ọdún méjì Ìmáàmù Ṣáfi'í rahimahullah òun náà gbà pé ẹni tó wá ń gbé nìtú sílẹ̀ kì í ṣe kékeré tó Ìmáàmù Ahmad òun gbà pé tárìkù sọlá kékeré ni ẹni bá gbé nìtú sílẹ̀ kékeré ni àwọn tó ṣe ráìtì náà ni pé ẹni ó bá gbé nìtú sílẹ̀ kékeré ni ṣùgbọ́n yóò ní ìdíkan sàlàyé fún náà kẹ́ẹ̀ tó pè ń kékeré ìjọ tí tó wá gbégbé sílẹ̀ ẹ̀kọ́ sàlàyé fún tí ò bá wá gbọ́ tí sùn gbẹ̀mù yìí sílẹ̀ kéré ẹni tó takò ó ẹni tó gbé jùlẹ̀ là ń sọ tó bá dé sí àná ìsọ̀lá ọ̀sẹ̀là ń wà fún pé ìyàtọ̀ wa láàrin ẹlẹ́bọ náà ni kí gbẹ̀mù yìí sílẹ̀ tó ń jẹ́lẹ̀ àwọn yìí ò ní sì ń tọ̀ kí ló á dé sẹ́yìn bí wọ́n sọ pé gbàdá tí àwọn yìí náà mùrùjíà ni wọ́n máa tẹ̀ ń sọ èyí sẹ́yìn fi ìyàtọ̀ láàrin wọn oníbà mùrùjíà lóòótọ́ àwọn náà tó kó sínú nǹkan bẹ́ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ pírọ́lẹ́mù tá a kàn sílẹ̀ fún ìyàtọ̀ àkédà là ń kọ́ra yín sí à ń kọ́ yín nù kọ́dà òun ni pé ẹni ó bá sọ pé tárìkù sọ láti ní tì pé kì í ṣe kékeré sòwò lẹ́gbà tó bá ń kì í ṣe kékeré tán ǹjẹ́ ṣe yóò tún wá sọ fún ẹ pé ìmánì rẹ pé sọ̀rọ̀ ẹ bá sọ pé ìmánì rẹ pé báwọn mọ̀ pé mùrùjíà àwọn mùrùjíà sọ bẹ́ẹ̀ lótọ́ tọ̀ ṣùgbọ́n Albani rahimahullah òun sọ pé ìmánì rẹ pé ó gbà pé ìmánì rẹ dínkù òun gbà pé ìmánì rẹ dínkù so ẹni tó wá sọ pé tárìkù sọ láti mẹ́rin rẹ̀ dínkù tó ti pè é ṣe mùrùjíà so ìtàwó kan ní gbà lọ́wọ́ rẹ̀ àwa gbà pé tárìkù sọ láti kọ́ kékeré ni tí o so ti ń sìn so ẹnu àlàyé tó kàn wá bẹ̀rù pé é ṣe mùrùjíà ni o bẹ́ẹ̀ náà láti sọ ti ṣe ìrọ̀bì náà ìwà fún ilé sí gbogbo ẹ̀ òun lè ṣe mùrùjíà máa ń tẹ́pẹ̀rẹ̀ mùrùjíà tẹ bá ti fẹ́ máa mùrùjíà ìjọ ti ń sìn kò sí tó le rárá wọ́n kọ́kọ́ lọ gba àwọn kẹ́tí bá ní al-iman wa tasdiq àbí al-iman wa al-ma'rifa al-iman wa tasdiq bil-qalb tó wá ti bẹ́ẹ̀ pé ìyẹn bá ti gbà gbọ́ pẹ̀lú òdodo nígbà wọ́pọ̀ ẹ̀mú nìjíríà táà ní tí ẹ bá ti gbà gbọ́ lódodo ó ti fẹ́ràn nìyẹn tó tún wá sọ pé al-amalu laysa min-al-iman ká ti ṣẹ́gun sínú iman iṣẹ́ àwọn iṣẹ́ yẹn gangan kò sínú man gbogbo àwọn sífà àmọ́ ti gbẹ̀rẹ̀ fẹ́ kà kò sínú man mùrùjíà ni ẹni tó wá sọ pé rárá o al-imanu la yazidu wa la yanqus al-imanu kọ́ kèé lékún kèé dínkù ẹ̀ bá sọ bẹ́ẹ̀ náà mùrùjíà ni òun náà ṣáà gbogbo kan tí mo ń ṣe lára yìí kó lè bá àyè wa kún ti lọ síbi ọ̀dọ̀ ṣéèkù wa Rabi Madkhali náà òun náà sọ tiẹ̀ bẹ́ẹ̀ gbàdúrà túmọ̀ al-islam wa sunna islam ṣéèkù tẹ̀ sọ tó lé mbẹ́ púpọ̀ òun náà sọ ṣéèkù Rabi Madkhali níbi tíra rẹ̀ àwọn olùbárí mọ̀tàdọ̀mọ́nàtò شر السنة البربهاري هنا فهو رحمه الله ينبه على مكانة الرسول فإن الإسلام هو دعوة الأنبياء جميعا الإسلام هنا يعني في كيوان نبي فقط ونطرينكو إشكنا لاني ومن إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين وعني والسنة هي أقواله وأفعاله وتكبيراته ومنهجه وأخلاقه فأجبابهم gbogbo ń ta ti rà nẹ́bí náà ń pè ní sunna ojú ọ̀nà rẹ̀ tó wà òun náà ní gbólóhùn rẹ̀ iṣẹ́ rẹ̀ nígbàtí ló jẹ́ àti mọ́nà àjò bí ó jẹ́ ní ṣùgbọ́n náà kóhùn Ọlọ́run ṣe sunna kó jẹ́ tàbí kí Ọlọ́run jẹ́ sunna jẹ́lẹ́gbẹ́ kí Ọlọ́run jẹ́ sunna kó lóun jẹ́lẹ́gbẹ́ àwọn ní rárá o kò sí díjẹ́ bẹ́ẹ̀ onífàmà lam ya'ti bi hadhihi sunna ẹni tí ò bá mú sunna ìtàwí ìwà fọwọ́ mubtadi'un dọ́ọ̀l ẹ̀yọ́n bí díẹ̀ ní àná ni lam ya'ti bil islam kò mùsùlùmí wa وإذا مسلم فقد يكون كثير مما يتعمد هذه المخالفة ó súnmọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń tojúlẹ̀ ṣe yapa wọ̀nyí tí wọ́n yapa yìí káfíran tó jẹ́ kèfèrí ọmọ mùnáfíkùn àti kó jẹ́ mùnáfíkì ló jáde pé nẹ́ẹ̀sì náà ni tó
gbogbo tí o bá jẹ́ bẹ́ẹ̀ nàózù bí ńlá yẹn kó ìṣàn kí ó dé tí à ṣé òun sọra tó kí aláwọ̀tọ́ wa níbi gbogbo nǹkan wà tí wọ́n á fún ẹlẹ́rìí kan ṣoṣo bí ó ti ń sìn ẹ̀rí kankan tó tí wọ́n á fún ẹ òun náà ni pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin sọ pé ó ní tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ táwọn èèyàn yapa ẹgbẹ́ lọ ó ní tọ́ alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin alaykum bi tariqati al-khulafa'i ar-rashidin ó wá tó sọ pé wa iyyakum wa muhdathatil umur ṣáàtì bá dídò rẹ̀ ni sọ oúnjẹ lè kọ́ dídò rẹ̀ ni láti rí pé ìgbà tá à ń sọ nísìn òun ni pé tó bá ti ṣe bíbí àbá ẹ̀kọ́ wọn pé tó bá ti ṣe súnà báyìí wọn kì í ṣe mùsùlùmí àwọn àṣàlàyé ẹ̀ ní ìmọ̀ àdọ́rà wa lọ́la ní àdúgbò mi ní jàbàtà ní family house wa ní ọ̀hún ní ọ̀la agbẹ́wà àárọ̀ tẹ́lẹ̀ tó pàdé wa ní ibẹ̀. fún àǹfààní gbogbo àwọn tí wọ́n fẹ́ pe nọ́mbà ṣẹ̀fọ̀ wa nọ́mbà tí a ti mọ̀ ẹ́ náà ni 081 45 34 97 94 lẹ́ẹ̀kan sí 081 45 34 97 94. Bákan náà nípa ètò nípa ilé kéwú wa ní ẹ̀yìn Ikra College lọ́hùn ilé kéwú wa wà gbogbo àwọn tó bá fẹ́ wọlé fún tuntun sọ tó bá ti di ẹ̀yìn àwẹ̀ inshallah owó alimọ́ àgbà fọ́ọ̀mù kalẹ̀ báyìí sọ bákan náà àlèlò wá síbi mọ́sídìí wa náà yẹn láti wá gba fọ́ọ̀mù ilé kéwú sọ àǹfààní wà fún gbogbo ẹni wá fẹ́ wálé kéwú fẹ́ kẹ́kọ̀ọ́ tó yẹ bẹ̀rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ sọ ní orí ẹ̀kọ́ kọ́ dáadáa ní ibi bẹ̀ sọ àlèmọ̀ bọ̀ wá síbi bẹ̀rẹ̀ láti wá gba fọ́ọ̀mù fún nọ́mbà tá a lè pè fún ètò níbi ọ̀rọ̀ lè kéwú àlè pè síbi 080 6115 9038 lẹ́ẹ̀kan sí 080 6115 9038. السلام عليكم ورحمة الله وبركاته. حدثنا يحيى بن بكير حدثنا يعقوب بن عبد الرحمن عن أبي حازم قال سمعت سهل بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول أنا فرطكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا لا يرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم. قال أبو حازم فسمعني النعمان بن أبي عياش وأنا أحدثهم هذا فقال هكذا سمعت سهلا فقلت نعم. قال وأنا أشهد على أبي سعيد الخدري لسمعته يزيد فيه قال إنهم مني فيقال إنك لا تدري ما بدلوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي. شكرا يا ربي شكرا. السنة والبدع ìyàtọ̀ gédé pé ń bẹ láàrin súnà àti bídà ìwà àdádálẹ̀ táwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn fi ṣe ìrújú sínú ẹ̀sìn Islam ìdí eléyìí làsọ yóò fi wá lórí rẹ̀ níwà sí ìta gbangba àfẹ́kágbá fún àṣẹ Al-Muhaddith Muhammad Ali Jabata òdodo pé méjì àsúnà fún àti eléyìí tọlọ́dọọdún ni ọ̀tọ́dún yóò tún wáyé ní Jabata Compa Ìgbàgọ́mọ area Àmàkánà Ìlọrin nípínlẹ̀ Kwara. Àsúnà wàlbídà ní tọ́pìkì wà sínú on the 19 March Sunday jọ ahadi tó fẹ́ dédé oṣù ojú ọ̀run 1444 AA nínú oṣù Ṣàbán tá a wà nù rẹ̀ yìí. Wà sínú bẹ̀rẹ̀ dédé aago 10 àárọ̀. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lápè fẹ́kúrẹ́rì àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 080